Jésù tó pòwe fún wọn á sọ pé rí ọkùnrin ọlọ́wọ́ kan wọ̀ ìyẹn máa ń wọ aṣọ lọ́wọ́ lílá àti aṣọ ọ̀rọ̀ yáyì ó sì máa ń ṣọdún gbogbo ọjọ́ a máa ń gbádùn. Ọkùnrin aláìní kan wọ̀ ìyẹn ń pe Lázárù ì máa ń dùbúlẹ̀ iwájú gbọ̀ngàn ilé ọkùnrin ọlọ́rọ̀ náà ọgbẹ́ sì wọ gbogbo ọ̀ràn rẹ̀ ebi máa ń pa débi pé rí ì máa ń wù àti jẹ ìṣáṣá ń jẹ ìyẹn máa ń jábọ́ kó èrè táfọ̀ ọkùnrin ọlọ́rọ̀ náà pòlúpòlú àwọn ajá sì máa wá lọ àwọn ọgbẹ́ rẹ̀ ọkùnrin aláìní náà kú àwọn áńgẹ́lì sì gbé lọ ẹ̀gbẹ́ Ábúráhámù ọkùnrin ọlọ́rọ̀ náà kàyẹ́ náà sì kú wọ́n sì sí ìsà òkú yẹ ọkùnrin ọlọ́rọ̀ náà gbé ń jòrò gan ó gbójú sókè a rí Ábúráhámù òkèèrè Lázárù ẹ̀gbẹ́ rẹ̀ ó sì kígbe a sọ fún Ábúráhámù pé rí bàbá mi Ábúráhámù ṣàìnà mi rán Lázárù pé ìfọlá kẹrí ìka rẹ̀ sínú omi àwa kan sí ipá mi àfùmúpọ̀ mi tutù nítorí pé rí ń jòrò gan iná náà èmo wọ̀nyí. Ábúráhámù sì fò èsà sọ pé rí ọmọ mi rántí pé orí àwọn ohun ní rẹ gbà ìgbé òwò ayé yóò jí pé rí ibi lọ́sẹ̀ sí Lázárù àmọ́ ìsẹ̀yìn à ń tòun ó kẹ́ ibi yẹ ìwé sì wọná ìrora àti pé rí ọ̀gbun nílà kan wọ̀ yọ pín wọ́n ìyà ẹ̀rẹ̀ àwọn Yorùbá wù ibi yẹ àti lè wà bẹ wọn ò ní lè wá àwọn Yorùbá sì wọ òun náà káyẹ náà àti lè wá bí àwọn náà káyẹ náà ní lè wá ọkùnrin ọlọ́rọ̀ náà sì sọ fún Ábúráhámù pé rí ọba jẹ́ ẹ̀ náà mọ bẹ́ẹ̀ bàbá rán Lázárù lọ ilé àbá mi nítorí pé rí mo ní àbúrò ọkùnrin márùn fọ́kìlọ̀ fún wọn fọmọ́jì pé wọn náà máa parí síbi ìrora yìí àmọ́ Ábúráhámù fún èsà sọ pé rí àwọn àbúrò rẹ̀ ọkùnrin wọ́n ní òfin Mósè àti ìwé àwọn wòlíì wọn fún wọn tẹ̀lé àmọ́ ọkùnrin ọlọ́rọ̀ náà sọ fún Ábúráhámù pé rí irọ́ bàbá Ábúráhámù bóyá ẹ̀ka bá kó ìsà ọ̀pá bára bá wọn ronú pìwàdà àmọ́ Ábúráhámù fún èsà sọ pé rí báwọn àbúrò rẹ̀ ọkùnrin ọba tẹ̀lé àwọn òfin Mósè àti ìwé àwọn wòlíì wọn bóyá ẹ̀ka bá tẹ̀ jí dìde kó náà òkú abala bá wọn ò ní jọ̀fọ́ la ó yí wọn kàn padà